mọ̀dí tó fi fẹ́ràn yín, ẹ ò mọ̀dí tó fi fẹ́ràn yín. Mrs. Rebecca, ẹ ò mọ̀ o, ẹ ò mọ̀ o, ẹ ò mọ̀. Ẹ ṣáà rí pé Jésù fẹ́ràn yín. Aya Magda, ẹ̀yin ò mọ̀dí tó fi fẹ́ràn yín, ẹ ò mọ̀dí tó fi fẹ́ràn yín. Ẹ ò mọ̀ o, ẹ ò mọ̀ o, ẹ ò mọ̀. Ẹ ṣáà rí pé Jésù fẹ́ràn yín. Mélòó ní kẹrò nínú oore tí bàbá ṣe? Aya wọn lẹ́dọ̀. Mélòó ní kẹsàn nínú oore tí Jésù ṣe? Oore rẹ̀ má pọ̀, ojú yọrí òkun lọ. Mélòó ní kẹrò àfi ká ṣá máa dúpẹ́? Oore rẹ̀ má pọ̀, ojú yọrí òkun lọ. Mélòó ní kẹrò àfi ká ṣá máa dúpẹ́? Mélòó ní kẹrò nínú oore tí bàbá ṣe? Mélòó ní kẹrò nínú oore tí Jésù ṣe? Oore rẹ̀ má pọ̀, ojú yọrí òkun lọ. Mélòó ní kẹrò àfi ká ṣá máa dúpẹ́? Oore rẹ̀ má pọ̀, ojú yọrí òkun lọ. Mélòó ní kẹrò àfi ká ṣá máa dúpẹ́? Ó ti padà já síjó, ó já síjó, ó ti padà já sọpẹ́. Ijó ayọ̀, ó ti padà yọrí sébùté ayọ̀, ó ti padà já sọpẹ́. Lady Princess ló ń dúpẹ́. Ó ti padà já síjó, ó ti padà já sọpẹ́. Aya Patrick, ó ti padà yọrí sébùté ayọ̀, ó ti padà já sọpẹ́. Ó já sọpẹ́ fún Mrs. Rebecca Ronke Amadasun, aya Dr. Patrick Amadasun, Balógun Pẹ̀mẹ́lán, mo kí ọ tòró padà já sọpẹ́ lórí ayé rẹ̀. Mrs. Rebecca ọmọ ọlọ́wọ̀ má dẹ, ọlọ́wọ̀ wọn kì í jẹran ẹdun, torí pé ẹdun ló ṣe bàbá wọn lóore. Ọmọ ọlọ́dún ìgógó tí bàbá ńlá tàbí ìyálà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dé fìlà tàbí kò wọ gèlè wọbẹ̀. Àwọn àgbààgbà ọ̀wọ̀ wọn tò lọ́wọ̀ọ̀wọ́, wọ́n wọ aṣọ ọ̀wọ̀, wọ́n mọ̀wọ̀ dání láti gbá ìlú Ọ̀wọ̀ mọ́ tónítóní. Ọmọ ọlọ́jà mẹ́ta tọ́ná lójoojúmọ́. Ìmẹ̀kún Ajílété ọmọ Oyè Ọ̀ka, Àlùmí ọmọ Olóyè Ọ̀ka, ọmọ Tóyè ṣe ti ìlú Pẹ̀mẹ́, aya Balógun ìlú Pẹ̀mẹ́, mo kíọ òkú ọdún èní. Àṣeyí ṣàmọ́dún lọ́lá Ọlọ́run ọba, ìwòye àmọ́dún igbá lé rẹ̀ ìléni, mo ní owó lé rẹ̀ ìléni. Rebecca mama Samuel, mama Anthony, mama Michael, mo kí ọ òkú ọdún èní. Àṣeyí ṣàmọ́dún lọ́lá Ọlọ́run ọba, torí ẹ̀yin kò lè ṣàìṣọpẹ́. Jésù bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin kò lè ṣàìṣọpẹ́. Oore tí bàbá ṣe fún yín lójoojúmọ́ ayé, ẹ̀yin kò lè ṣàìṣọpẹ́. Oore rírí, oore àìrí, ẹlòmíràn ti kú. Ọpẹ́ ní pẹ́lẹ́ ló máa rí ọba aláṣẹ. Ẹlòmíràn wẹ̀wọ̀n, ọba tó dẹ́yìn sí. Ẹlòmíràn ti rí nílẹ̀ tí mọ́tò ti tẹ̀ pa. Àṣeyí ṣàmọ́dún, àwa bá wọn dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ní rírí ṣe. Mo wá ní kọ́lọ́run fàwòrán, Ọlọ́run fi àwòrán rẹ̀ hàn. Unlimited mercy for you. Àwòrán kọ́lọ́run fàwòrán rẹ̀ hàn. Ènìyàn tí ó mọ̀ yìí kí wọ́n ráwòrán yìí. Àwòrán kọ́lọ́run fàwòrán yìí hàn níbi gíga. Nítorí wípé àánú rẹ̀ lẹ́yìn rí gbà ó, tí ẹ fi yan fàǹdà. Àánú rẹ̀ lẹ́yìn rí gbà ó, ó fi ń dán lọ́dọ̀ yìí. Àánú rẹ̀ lẹ́yìn rí gbà ó, tí ẹ fi yan fàǹdà. Àánú rẹ̀ lẹ́yìn rí gbà ó, aya Patrick tó ń ná. Àánú rẹ̀ lẹ́yìn rí gbà ó, Mrs. Rebecca tó ń ná. Àánú rẹ̀ lẹ́yìn rí gbà ó, tó fi ń dán lọ́dọ̀ yìí. Aya ọmọ wọn lẹ́dọ̀ ọmọ wálé ọmọ lẹ́kọ̀ọ́, tí ẹ fi yan fàǹdà. Àánú rẹ̀ lẹ́yìn rí gbà ó, tó fi ń dán lọ́dọ̀ yìí. Aya Dr. Patrick ó ranú gbà ló fi ń dán lọ́dọ̀ rẹ̀. Àánú rẹ̀ lẹ́yìn rí gbà ó, tó fi ń dán lọ́dọ̀ yìí. Mama Samuel, mama Anthony ranú gbà ló fi ń dán lọ́dọ̀ rẹ̀. Happy birthday to you. Tó fi ń dán lọ́dọ̀ yìí. Mama Michael ti ranú gbà ló fi ń dán lọ́dọ̀ rẹ̀. Àánú rẹ̀ lẹ́yìn rí gbà ó, tó fi ń dán lọ́dọ̀ yìí. Long life and prosperity for you.